ayé tí wá láwa yà bí. bẹ́ẹ̀ni. ó wá daka bára wa sòdodo ọ̀rọ̀. ayakumullahu. ó ní pé àánú Islam ń ṣe mí lára wa Fulani. ayakumullahu binasirihi. ní táwa Fulani tí ṣe pé okùn Fulani títí ń bọ̀ látara àná Muhammad. sallallahu alayhi wa sallam. tó yẹ ká máa wá bá lọ́dọ̀ àwọn Fulani mo kí àwọn tàná tí wọ́n lò mo kí wọn kú eríire. ayakumullahu. ayé tí wọn ò bàjẹ́ wọ́n rí ayé yẹn lò. wọ́n lá Ibrahim farabalẹ̀ ọmọ tẹ̀lé mi. ayakumullahu binasirihi. àwọn rí ayé tí wọ́n lò ń gbà yẹn ayé wọn rọrùn kò bàjẹ́ bíi tòní. ayé wọn rọrùn mọ́ Islam gan àpọ́nlé tí mẹ́lára Islam ọ̀fẹ́ tó nǹkan mọ́ torí àwọn Fulani gan àpọ́nlé Islam ọ̀ lè rí Fulani kan tó wá sọ pé bàbá rẹ̀ òòṣà tí ń bọ̀ ni. ayakumullahu. sure. ọ̀ lè rí Ṣàngó nu Fulani pé Ṣàngó ni wọ́n mọ bọ́ńlé tiwọn Ọbàtálá ni wọ́n bọ́ńlé tiwọn Ọya ni wọ́n bọ́ńlé tiwọn kò síyùn Alukurani nìkan làwọn máa ń bọ̀. ayakumullahu. àmọ́ lónìí àwọn mú Fulani bí àpẹẹrẹ tọ́lọ́run ṣe fún Fulani àwọn abiyamọ tàná wọn kú eríire àwọn yege. alhamdulillahi. àwọn tó ní yìí àyìn tó kunu tàná tẹ̀ ń bẹ lónìí mo kẹ́yìn náà kú eríire. alhamdulillahi. torí pé lónìí yìí wọ́n ti sọ ayé yìí wọ́n ti sọ di nǹkan mi látara àwọn pé ọ̀làjú afẹ́ lajú àwa náà fẹ́ ṣe ń táyé ń ṣe afẹ́ kàwé. àwọn obìnrin wa ń sámọ̀ níta mẹ́mbẹ̀ yìí wọ́n lá Ibrahim bá owó ọwọ́ rẹ̀ o. alá inna nisaa al-ariyati. torí pé wọ́n ní léla àti kẹsàn-án ròde. ayakumullahu. láyé jọ̀hún kò sí ọmọ Fulani kan pé ẹ̀ẹ́dẹ̀lẹ̀ aṣẹ́wó wa bá kọ́ ọmọ Fulani kan ní sasẹ́wó ń bẹ́ ẹ̀ lè gbọ́ níjọ̀hún ni o. alá inna nisaa al-ariyati. níjọ̀hún ẹ̀ lè dé hòtẹ́ẹ̀lì kan kẹ́sọ̀ wípé ní ọmọ aṣẹ́wó ní ṣe húkọ̀pù pé ọmọ Fulani wọ́n pé húkọ̀pù ní ọmọ yìí ṣe kẹwàá bá kọ́ ọmọ Fulani ni kò ṣeé ṣe. alá inna nisaa al-ariyati. níjọ̀hún ọ̀ọ́lẹ̀ rí Fulani níbi ìwà ìbàjẹ́ níjọ̀hún ni o. inna nisaa al-ariyati. àmọ́ lónìí ní sí àwọn obìnrin wa lónìí yìí má bọ̀. inna nisaa al-ariyati rasulu. àwọn gbọ́ wọ́n wá rẹwà láyé jọ̀hún kò sí pé à ń tọ́jú kò sí pé à ń tọ́tẹ̀ kò sí pé à ń tọ́mú wọ́n sì ń lálùbáríkà tòun àti bẹ́ẹ̀ náà. inna nisaa al-ariyati. ìtọ́jú dé lónìí ìtọ́tẹ̀ dé lónìí orí àwa ṣe nǹkan náà yóò ṣe sàbàlà nǹkan náà tọ́lọ́run fún wa kò tó. alá inna nisaa al-ariyati. àwọn obìnrin tó ní orí omi wa ni à ń tàgbo. ayakumullahu. irú ńlá ni àwọn tàná òṣòṣì wọn sórí bù. inna nisaa al-ariyati. ọlọ́run ẹ̀yẹ́ mọ̀ ọlọ́run èyí kan náà tọ́lọ́run fún àwọn tó ní kò tẹ́ wọn lọ́rùn wọ́n wá mi kù. inna nisaa al-ariyati. ìwọ̀n ojú tọ́lọ́run fún wọn kò tẹ́ wọn lọ́rùn. inna nisaa al-ariyati. rasulun. ọ̀rí gbogbo lónìí àwọn náà wá di òjíṣẹ́. rasulun. ọba ti kú ló bá dé skul yìí ọ̀rí pa àwọn tó fáyín skul lónìí àwọn Fulani ni. rasulun. àwọn náà di òjíṣẹ́. lisayati ni tugate. iṣẹ́ irú èwo ni wọ́n wá jẹ́. rasulun lisayati ni tugate. bàbá ìmọ̀ máa rówó lò orú òjíṣẹ́ wo ni wọ́n jẹ́ báyìí. lisayati ni tugate. ayé obìnrin nù ní àwọn ọkùnrin náà àwọn orí níjọ́ àná bọ́lá ti fẹ́ rí ọlọ́pàá mú Fulani ká wọ́n mú yàn wọ́n ní Fulani ni wọ́n wá bá eré èèyàn ní owó ẹ̀ níbo ni ẹ sọ. rijalu li asiri akhlaquhu qabihu. ọkùnrin náà tó ní ẹ̀yin abiyamọ ní bá wí kẹlẹ sàkí kálukú owó lè rẹ o. rijalu li asiri akhlaquhu
àwọn Fúlàní lọ́ọ́ ti máa bá. أخلقهم قبيح tálíkì mọ́ta fàkọ́dé wù. لقد أوتي خيرا كثيرا وما يذكر إلا yóò kúlẹ̀ àwọn yìí jẹ́ tí wọ́n fi ń dẹ́ báyìí. رجال العصر wọ́n fẹ́ dà báyìí ọ̀rí bá Kùránì níbẹ̀ lára wọn ni. رجال العصر àti Ibrahima kí ló jẹ́ káwa dúró tì. رجال العصر bọ́lá Ibrahima. حياكم الله ọ̀sẹ̀ kìnnàpà káwa dúró tì. رجال العصر ẹ̀ka àwọn wá di kìnnàpà. أخلقهم قبيح wọ́n wá mú Fúlàní ojú ń tì wá pé wọ́n bá ti mú yẹn lónìí wọ́n ní Fúlàní ni wọ́n ní kìdìdánpà ni. أخلقهم قبيح ṣé látàyè tàná kí ló tẹ̀ fílẹ̀ fáwọn tàná. أخلقهم قبيح kìnnàpà ń bẹ látàyè tàná àwọn Fúlàní wọn yìí ṣe. حياكم الله fílẹ̀ fáwọn tí wọ́n ń ṣe kọ́lọ́hún lè mú wọn kí ló tẹ̀yìn náà ń kún wọn tẹ̀ ń kún wọn àbàjẹ́. رجال العصر أخلقهم قبيح wọ́n yẹ wá di òjíṣẹ́ Rasulun. رسول للشياطين تدات àdìránṣẹ́ èṣù. رسول للشياطين تدات wọ́n yẹ di àdìránṣẹ́ àṣetánì. رسول للشياطين تدات tọ́ba dé yunifásitì lónìí tọ́ba rọ ọmọ tó gbajúmọ̀ yunifásitì lónìí ó rí i pé lọ́wọ́ wá dé wàá rí pé wọn Fúlàní ni kó wá béèrè ọba ti dálé how much ni wọ́n ń ṣe fún un. رسول how much wọ́n wá ná ọ bíi búrẹ́dì. رسول للشياطين تدات wọ́n ẹja ná Muhammad. رسول للشياطين تدات نرى الصديات ó wàá rí wàfà wọ́n wàá pákéjì gbogbo ẹ̀. نرى الصديات ọmọ Fúlàní lélẹ̀ yóò ní rárá sọmọ Fúlàní náà sì ní ni. نرى الصديات والأعجاز حرام wọ́n sànù wa pẹ̀lú ẹwà adúrú ẹwà yìí tó yẹ káfi pọ́n sílámù lé àfi pọ́n sílámù lé mọ̀ àwọn ń ta. نرى الصديات والأعجاز حرام ẹ wá pọmọlúwàbí yìí jẹ́ ẹ̀yin òbí ẹ pa kíyèsí à ń pa kíyèsí yín ẹ wọ́n táwọn ọmọ yín ń ṣe ní skul. والأعجاز حرام káwọn ará ọmọ Fúlàní gidi tá tiẹ̀ mú pé ẹja fẹ́lẹ̀ yìí a bá ti wádìí rẹ̀ díẹ̀ bá yẹ bako lóso ni. والأعجاز حرام Bàgáyà àwọn Fúlàní wádìí Bàgáyà níbo lẹ ti rí aṣẹ́wó Fúlàní jọ. والأعجاز حرام ẹ and abroad o lè rí aṣẹ́wó Fúlàní níjọ ń sọ pé lónìí o. والأعجاز حرام جانا ẹ wá sọra yín di pọ́n sílẹ̀ ẹ sọra yín di sílẹ̀ ẹ sọ. مجانا wọ́n wúwo gan fa ẹja ní Muhammad. مجانا ayọ̀bá ní Muhammad wá sí ìwúlẹ̀ àbí. دون دفع المغرمات ẹ bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. الله أكبر fẹ̀yìn tó tí ẹ̀fẹ́ kọ́ ọmọ yín ọmọ ṣe rí ibùtẹ̀ ẹ̀fẹ́ kó kúnnú àwọn tá à ń dáko ẹ bá ń pariwo Ọlọ́run. الله أكبر bọ́lá Ibrahima حياكم الله eléyìí tí mo wá fẹ́ fi sọ̀kalẹ̀ wá sí mi. حياكم الله مجانا دون دفع المغرمات àwọn àtò ní mo. مجانا دون دفع المغرمات حياكم الله ayé àlùkùrá nìkan mo fẹ́ fi sọ̀kalẹ̀ wá sí torí àsìkò wọ́n ló gbóná. حياكم الله gbọ́dọ̀ wa la wà mo fẹ́ kí n ká sòdodo ọ̀rọ̀. حياكم الله ya ayyuhan nabiyyu. يا أيها النبي Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ kí ló wí. يا أيها النبي Ọlọ́run ní mo gbé gbogbo Ọlọ́run fúnra rẹ̀ fẹ́ ọ ní ìrí ànábì gbogbo owó tó jẹ́ baálé ilé ànábì kan nìwọ náà. يا أيها النبي gbogbo owó tó ń jẹ́ abiyamọ. يا أيها النبي a ní mọ̀ bọ̀. قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها. Ọlọ́run sọ fún ànábì wọ́n ń gbẹnu ànábì bá wa sọ̀rọ̀ ìwé nílà káyìlá ń bá wí àbọ́mùgò èèyàn wí o. قل لأزواجك ẹ sọ fún àwọn ìyàwó yín ìwọ ọkọ sọ fún ìyàwó rẹ ìwọ ìyàwó sọ fọ́kọ rẹ.
كنتن تردن الحياة الدنيا وزينتها ìyàwó حياكم الله ìwọ bàbá sọ fọ́mọ rẹ̀. إن كنتن تردن الحياة الدنيا وزينتها ọmọ wa tá a mọ̀ tí ń ṣe kidnapper tá a mọ̀ tí ń ṣe ṣìnà ẹja pé wọ́n á bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ yìí. إن كنتن تردن الحياة الدنيا وزينتها ìrọ̀rùn ayé yìí náà lọ ń wá tí ń sún ọ débi aburú farabalẹ̀ súnmọ́yà yín. فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. wọ́n náà pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ ṣé wàá sí fún wọn. فتعالين torí ayé náà lọ fẹ́ fi dolórí ibú. فتعالين mọ́tò ayé ọkọ̀ tó bá gbà mu. فتعالين ọ̀fẹ́ lo iPhone. فتعالين torí pé ọ̀fẹ́ máa lo Samsung. فتعالين ọ̀fẹ́ gun fẹ́ńsà. فتعالين kò tí ì ní kọ́ wá di kidnapper. فتعالين أمتعكن ẹgbẹ́ wá ẹsẹ̀ pé àwọn yín kalẹ̀ ṣé wàá sí fún wọn. أمتعكن jẹ́ kí wọ́n farabalẹ̀ pé wọ́n lẹ́yìn nǹkan pé má sọ mí délé rí ibú má bá sílámù jẹ́. وأسرحكن سراحا جميلا. má bọ̀ torí àsìkò. وإن كنتن تردن الله ورسوله ìròyìn ayé kọ́ bàtàrà rẹ jẹ́ nkúntúnà torí. تردن الله ورسوله kí ló fẹ́ mú ẹ tó fi fẹ́ fi kú òní agbẹ́rin ti tọ́lọ́wọ́ àti tànà Muhammad. إن كنتن تردن الله kí ló fẹ́ fúrìkì rẹ̀. ورسوله wọ́n bá sílẹ̀ náà ni. والدار الآخرة kí ló fẹ́ fi ayé tó fẹ́ fi bàlìkíámà rẹ jẹ́ fún. فإن الله أعد للمحسنات منكم أجرا عظيما. gbọ̀nà kọ̀rọ̀kọ́ láì gbé gbọ̀nà kọ́ ọmọ fẹ̀jẹ̀ yẹn wẹ̀ kọ́ ọmọ pààyàn kọ́ ọmọ jẹrẹ èèyàn ó lè sórí ire láì dààmú àbẹ́yìn pààyàn kẹ́ tó ṣe rí ire ní alẹ́. فإن أعد للمحسنات Ọlọ́run ní èmi dáadáa ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run tí mo lè ṣe fún ẹ̀san ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run tí mo lè san ọ́n gbà tó bá ti ṣe dáadáa pẹ̀lú èmi Ọlọ́run tó tẹ̀lé tèmi tàti tànà Muhammad. يا نساء من يأتي منكن بفاحشة مبينة. Ọlọ́run sọ fún ọ ìwọ obìnrin ni ọ́ ni ọkùnrin ni ọ́ ni. من يأتي منكن بفاحشة مبينة. nǹkan tí ò da wá inú ìsìlámù wá nù ìdílé rẹ wá nù sọsáyítì káyì. يضاعف لها العذاب ضعفين. especially tẹni tí ò bá mọ ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ọ̀tọ̀ nídájọ́ tiẹ̀. Ayakumullah. ẹ̀ṣẹ̀ tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ìwọ Fúlàní tó mọ̀ pé káyì Ọlọ́run ní ìyá tiẹ̀ special ni. يضاعف لها العذاب ضعفين. Ọlọ́run ní ìyá ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run ọba tí ń gbọ́ máa dọ́bù rẹ̀ ni àkọ́kọ́ ìyàtọ̀ àkọ́kọ́ jẹ́ wá bí amọ́tọ̀ mọ̀ pé àwọn ọmọ rẹ̀ ń sorí ibú níta tó ò lè sọ fún wọn torí ń tọ́ jẹ. فعار ثم عار ثم عار. حياكم الله. سقاه لمريم من أجل طعام. حياكم الله. يضاعف لها العذاب ضعفين. wá bí amọ́ tó ṣe pé nínú ilé gan ọ̀dùn ó dà bó lọ ṣe fẹ́ bímọ rẹ̀. يضاعف لها العذاب ضعفين. wọ́n tó ṣe pé ọ̀dùn ó dà pẹ̀lú ọkọ rẹ̀ bó nìkan rẹ̀ ṣe fẹ́ jáde lára rẹ̀. يضاعف لها العذاب ضعفين. wọ́n tó fi ọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ bó ní ìrọ̀rùn ṣe bó ní wọ́n náà ṣe fẹ́ ní fọkàn balẹ̀. يضاعف لها العذاب
ضعفين tí wọ́n ti wọ́n tí bàbá ń bá sọ tí ò gbọ́ ọlọ́run níjẹ́ ń sọ fún ìyá méjì lọ́ọ́ jẹ o ọ jẹ ìyá ayé tá n bẹ́ẹ̀ yìí. حياكم الله. ọ wàá jẹ ìyá ìjọ gbẹ̀ndé alikiyama náà o. وكان ذلك على الله يسيرا. ọlọ́ni o promise rẹ ni o ó lé lẹ́yìn ló rọ̀ mí lọ́rùn jù láti ṣe o. حياكم الله. ومن يقنت orí wọ́n tó ọba wa mọ̀ pé. منكن لله ورسوله. wọ́n tó bá ní bẹ̀rù ọlọ́run lérí bọ́lọ́run ṣe sí ọ. وتعمل صالحا. wọ́n tó wọ́n rí kidnapper ńlẹ̀ tó ṣe. وتعمل صالحا. wọ́n tó rí sinna ńlẹ̀ tó ṣe. وتعمل صالحا. wọ́n tó tààrà rẹ ọ̀tọ́mọlúàbí rẹ kó fi kókó nítorí ńtọ́ jẹ. وتعمل صالحا. tí wọ́n ń sin ọ lọ́lé ọkọ gẹ́gẹ́ bá ti ń sin ọmọ wàyí náà lọ́lé ọkọ. وتعمل صالحا. wọ́n náà ń gbélé ọkọ rẹ tó ṣe rere. نؤتيها أجرها مرتين. ọlọ́run ẹ̀sán tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run tí ń kọ́ san fún ẹ̀sán méjì nífa. àkọ́kọ́ حياكم الله. gbogbo tí wọ́n tẹ́ àwọn tí wọ́n ń ṣe pẹ̀lú bàtà ń ṣe tí ọ̀dà wọn táwọn fi ń ṣe sẹ̀mí wọn ìwọ ṣe pẹ̀lú rọrùn tí ayé tí ó da tí gbẹ̀yìn ló sì da tí ó sì dùn. alikiyama rẹ náà ó sì wá sí kínní yóò da yóò sì dùn níwọ̀n bàbá tó bá fi aburú lẹ̀ tó sábúrú. asawa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. مقام لدى سدرة المنتهى. حياكم الله. ونين وودو لأمد لا شك للمصطفى. مقام وتعالى إمام مثله فأوحى إليه شديد bandiri maqamu lada sidirati limuntahi liyamadala shakali limusobe alla maqamu lada sidirati limuntahi liyamadala alla maqamu lada sidirati limuntahi liyamadala maqamu imam muslim fa'awa ilayhi shadidul quran maqamu lada sidirati limuntahi liyamadala shakali musibara. Bye-bye.